وعودتي يا سميعا لدعوتي أنت حولي وقوتي في ذهابي وعودتي باسمك الله أبتغي منك حفظا لقدوتي وهو توفيق منقذي من ظلام وحيرتي إنه عالم جلا وهو حر بعزمته زاده الله ربه في ذكاء وحكمة يظهر القلب وعظه ليس آلا لوسوة يشهد اليرد أنه ذو حصان وعبرة يا رؤوفا بعبده يا مليئا برحمته سد لمولاي رفعته صنع من كل قسوة ربي فريم وكوبر حسن غير ونعمة كل يكوب كل حال بنصرتي يا إلهي وعودتي يا سميعا لدعوتي أنت حولي وقوتي في ذهابي وعودتي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Al-Wazir Akeugba Gold ọmọ Akeugba ẹrú mo tún dé. Adamallahu ayata Sheikh. Ọlọ́run dákun mọ́ tàn náà àdánwò. Sàtì àdákun mọ́ tàn tí ìbànújẹ́. Sílẹ̀ Yorùbá là tó kéde lẹ̀ ọ̀lẹ ni wá. Ìwọ lálágbára. Ọ̀lẹ ni wá, ìwọ lálágbára. Ọ̀lẹ ni wá, ìwọ lálágbára. Ọlọ́run dákun má tàn náà àdánwò. Sàtì àdákun má tàn tí ìbànújẹ́. Sílẹ̀ Yorùbá là tó kéde lẹ̀ ọ̀lẹ ni wá, ìwọ lálágbára. Ẹni tó bá wo tọ́pìkì wá sí tèní ẹlòmíì ó fẹ́ lè sọ wípé kí ló dé tẹ́ pé àfa ọ̀rọ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ibi Ọlọ́run dá mi sí jọ mí lójú bí ìlú Mákà ṣe jọ ànábì lójú sílùú Mẹ̀dínà jọ lójú. Nǹkan mẹ́ta lèyìn ò lè gbọ́dọ̀ fi bá mi ṣeré o. Àkọ́kọ́ lọ́rọ̀ Islam gbogbo tó bá gbà láàfún o àmọ́ náà àlàáfíà ni màá gbé tèmi gbà mi ní gbígbà náà pákàlẹ́kẹ̀. Ọ̀rọ̀ Islam ó jọ mí lójú ó pàtàkì lọ́dọ̀ mi gan ìyẹn la kọ́kọ́ pàápàá jùlọ orípa àlàáfíà tí Islam mú wá mi ní mú ọ̀nà fìtínà wá láéláé. Ẹlẹ́ẹ̀kejì òun ni Nàìjíríà tọ́lọ́ ń dá mi sí àmọ́ Nàìjíríà bó ṣe tóbi tó ilẹ̀ Yorùbá pàtàkì lọ́dọ̀ mi ju Nàìjíríà lọ. Kí ló fà á tí mo fi wí bẹ́ẹ̀ ibi Ọlọ́run dá mi sí nìyẹn. Èmi kọ́ ni mo pera mi ní Yorùbá Ọlọ́run ló dá mi síran Yorùbá máa ṣe wá mú ọ̀rọ̀ lẹ Yorùbá ní kékeré má bá mi fi ṣeré bí ṣe wulẹ̀ kọ́ mọ́. Wọ́n rẹ́lẹ̀ kẹta ìlú méjì kan bẹ tó pàtàkì sí mi jù tí ò bá sí pé Káàbà ń bẹ Mákà ni tí ò sí pé bẹ́ẹ̀ Kùránì ti sọ̀kalẹ̀ ni tí ò sí pé bọ́dí ànábì ń bẹ Mẹ̀dínà ni ẹ bá sọ pé ìran Yorùbá tóbi Ọ̀yọ́ Aláàfin pàtàkì ìlú Ìbàdàn kì í ṣe kékeré láàrin ìlú láyé
tó bá wá rí bẹ́ẹ̀ ń ló jẹ́ kí n lo wá sí tèmi wípé Yorùbá ẹ fura, Yorùbá ń jó lọ bí kándù díẹ̀ níran Yorùbá ń jó lọ àdẹ fura, confusion là ń dálẹ̀ lójoojúmọ́ àárín àwọn ọba òtò. Ta ni ọba wa yanjú ẹ̀? Ìran Yorùbá nìkan ni ò nítàn nínú gbogbo tribe tí ń bẹ Nàìjíríà. Ìtàn Haúsá straight, ìtàn Igbo straight, Yorùbá ló lajú ànítàn kan tó ṣe point sí. Ọjọ́ wo la tó fẹ́ jókòó tá ní ìwé ẹyọ kan pé ìwé ìtàn ilẹ̀ Yorùbá ni tí gbogbo owó sì faramọ́ pé bó ṣe rí nìyẹn. Kódà àdánwò yẹn ti kó bá ẹ̀sìn. Ta ló lórí ẹlẹ́sìn nílẹ̀ Yorùbá? Bẹ́ẹ̀ bá béèrè pé ta la darí ẹ̀sìn nílẹ̀ Haúsá, wọ́n sọ fún yín pé Sultan ni. Òun làwa náà lóòótọ́ aṣọ sábẹ́, kì í ṣèjọba ló gbé aṣábẹ́ bàbá wa Sultan o. Àwa la lọ tó sábẹ́ nígbà tá a lẹ́nìkan tí ó jò lórí tiwa nínú ọ̀rọ̀ Islam. Àwọn ẹlẹ́sìn Christianity bẹ́ẹ̀ bá béèrè pé ta ló lórí wọn, èèyàn bíi 2 àbí 3 làwọn náà produce. Bó ṣe ṣẹlẹ̀ yẹn ní bẹ́ẹ̀ nú àwọn ìṣẹ̀ṣe náà, òǹkàlùkù dúró lọ́tọ̀ọ̀tọ̀, òǹkàlùkù dúró lórí tiẹ̀ ni. Ìran Yorùbá ẹ jẹ́ á ronú. Kí ni tí mo bá débẹ̀ ni pé mo níran Yorùbá ń jó lọ díẹ̀díẹ̀ àfúrá. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Òkè Ọdẹ ní Kwara State, ìṣẹ̀lẹ̀ tó bá yàn nú jẹ́ ni o. Téèyàn bá ti ń di àgbà ọ̀jẹ̀ oníwàásí bọ̀, ìwọ̀nba lèèyàn ọmọ sáré bẹ́ jáde máa dá sí ọ̀rọ̀, wàá farabalẹ̀, wàá wo ibi tọ́rọ̀ ń lọ, wàá rí òdodo fàyọ. Ẹlòmíì ti dá sọ̀rọ̀ ní kíákíá tó ti gbọ̀ta ayérayé, ẹlòmíì ti sorí burúkú láti rẹ̀. Kí ni nǹkan tí mo fẹ́ sọ níbẹ̀ ni pé mo rò ó lọ mo rò ó bọ̀. Ìran Yorùbá ọ̀kan nú àdánwò tó kó báran Yorùbá jù àsìgbọ́ yí ẹ̀sìn, àgbọ́ ẹ̀sìn yé la fi ń bìlífù pọ́lọ̀ ni ó gbé wá ń jà. Ta lọ́lọ́run gbé ń jà àrú ẹ̀? Ẹ dákọ ẹni Ọlọ́run gbé ń jà àrú ẹ̀ wá. Ọlọ́run fún alápèjúwe nínú Al-Qur'an nígbà tọ́lọ́run sọ fáwọn ọmọ Ísírẹ́lì pé ẹ padà sí ilẹ̀ Kénáánì, ilẹ̀ ìlérí, ẹ lọ gbalẹ̀ bàbá yín padà. Wọ́n wá sọ nínú Qur'an, wọ́n ní inna fiya qawman jabbarin. Àwọn èèyàn tí wọ́n jù wá lọ, tí wọ́n burú jù wá lọ ń bẹ o. Àwa ò ní lè lọ bẹ̀. Ọlọ́run kọ́kọ́ bá wa kó àwọn tí wọ́n burú jù wá lọ. Àwọn giant òmíràn yẹn kó wọn kó nílẹ̀ Kénáánì. Bó bá ti kó wọn kó, àwa náà á wá wọbẹ̀ ńgbà náà. Nítorí tí ẹ wí yẹn, Kùránì ní fa inna muharramati alayhim 40 sanata yati'una fil ard. 40 days lọ́lọ́run fi dà wọ́n láàmú lórílẹ̀. Wọ́n àmọ́ lọ wájú, wọn àlọ́ ẹ̀yìn. Ojú kan náà ni ẹ wà for 40 days. For 40 years. Ìrìn 40 days. Ó di 40 years mọ́ wọn lọ́wọ́. Nítorí pé kí ni wọ́n rẹ́dì láti jà fúnra wọn. Nǹkan mẹ́ta tó jẹ́ ṣòro Nàìjíríà náà ni ṣòro Yorùbá o. Àkọ́kọ́, intelligence wa lò gan. Àìtètè fura pé wàhálà ń bọ̀ o, wàhálà ń bọ̀ o. Òwe Lárúbáwá kan sọ pé onílàáká yóò dá fitna mọ̀, ìdá àkùbàlà. Ìgbà tí ń bọ̀ yẹn onílàáká ó ti recognize pé wàhálà ń bọ̀ o. Àmọ́ àwọn òpònú èèyàn wọ́n mọ̀ dá fitna mọ̀, ìdá hadbara. Ìgbà tí wàhálà bá lọ tán làwọn ọmọ yìí pé problem ti wá ó ti lọ. Ìran Yorùbá èwo la jẹ́ nínú méjèèjì. Intelligence wa lò. Ó yẹ ká ti fura ti pé ńgbà tó kúrò ní Bọ̀rọ̀nú, tó kúrò ní Plateau, tó bọ́ sí Zamfara, tó kúrò ń bẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ó kò bẹ̀ ọ̀dà Adamawa, from Adamawa ó dèrò Kogi, àwọn bandits, àwọn Boko Haram wọ́n sọsẹ́ ní Kogi, ọ̀gá wọn pátápátá shift headquarter rẹ̀ lọ́bẹ̀, Bello Turji ó shift lọ Kogi, Kogi lọ́fẹ̀gbẹ́ kan Kwara. Ó yẹ ká ti píìkì pé Kwara ní ọkàn. Lẹ́yìn Kogi ọkàn Kwara. Ìṣòro àkọ́kọ́ intelligence wa àìtètè píìkì pé fìtínà ń bọ̀. Ìran Ìgbò píìkì jùran Yorùbá lọ bá Ifá. Haúsá píìkì jùran Yorùbá lọ. Àdánwò tó bá wọlé bá Haúsá lójijì, wọ́n mọ̀ bí wọ́n ṣe tètè handle ẹ̀ tí ò ní kọjá bí ó yẹ. Àfẹ́lẹ́ tó bá ti ní tribalism ńlọ́lọ́kù làwọn náà tètè rí control. Ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ àdánwò ilẹ̀ Yorùbá ni wípé bádánwò bá wá dé àìtètè dìde pé ẹ̀pá náà ẹ dìde. Ẹwọ́n tó tẹ́ ti pariwo Òkè Ọdẹ, ẹ wá dúró èèyàn tó ti bá rìn, ẹ wá dúró èèyàn tó ti kú. Ká níjọ́ tí ẹ ti kọ́kọ́ pa àwọn èèyàn níjọba ti dìde ní gbogbo wa ti gbárata ni wọn ní pààyàn tó bá ń. Àìtètè dìde tádánwò bá dé tí ò bá sí
oní tó wà ọmọbìnrin tó wà nílùú òyìnbó Yorùbá ṣe kinní kan òun ló pariwo jù ní àfi mọ̀ yí pé wàhálà dé àìtètè dìde tádánwò bá dé. Ẹlẹ́ẹ̀kẹta ìṣòro Yorùbá bádánwò bá dé tí wọ́n bá ti bá wa panẹ̀ tó bá ti lọ àti gbàgbé àti tún gbé pílò àti gbẹ́ni àti gbé bẹ́ẹ̀dì àti sùn lọ yányán nìyẹn kò tún kàn wá mọ́. A mọ̀ pé àdánwò tó bá lọ àdánwò kì í lọ bọ̀rọ̀ yìí gan ni ìgọ ni omi tún lè yọjú anytime. Bàbá wo Ògúndé ló kọrin láyé ìjọun nígbà tí mo tírìtì tọ́pìkì pé Yorùbá dìde ìtumọ̀ Yorùbá ni Yorùbá wa Ọ̀yọ́ lélódẹ̀ ti ṣẹlẹ̀ níjọ́ tí wọ́n ń sọ lọ́yọ̀ náà ni Yorùbá náà bẹ̀rẹ̀. Bàbá wo Ògúndé wọ́n mọ̀ bẹ́ẹ̀ ló jẹ́ kán kọrin láyé ìjọun orin yẹn ni mo fẹ́ lò wípé Yorùbá ronú wò Yorùbá yóyóyó bí iná alẹ́ Yorùbá rúrúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe. Ǹjẹ́ Yorùbá wà nípò bàbá mọ́ báyìí? Ǹjẹ́ Yorùbá wà nípò bàbá mọ́ báyìí? Ẹ dákun ẹ jẹ́ ká fura nínú ètò ayé. Èèyàn ò lè ṣe kéèyàn ọmọ ní aláyànlé o. Aláyànlé ò lè ṣe ọmọ wà. Aláyànlé a máa wà nú ọmọ ìyá. Aláyànlé a máa wà nú aráàlú. Aláyànlé a máa wà nú ẹni tá ẹ̀ mọ́ra rí. Tó jẹ́ pé gbogbo ń tó bá dá lọ́wọ́ rẹ̀ bí kọ́ gbà kó di tiẹ̀ ni o. Kò ní wá ọ̀nà kọjá fún ọ. Àmọ́ tó bá rí pórí rẹ̀ kan bọ̀ òun lọ́kọ̀ọ́kọ́ rí tí ó dùn bẹ̀ pé rárá kò lè jóun. Tó o bá ti dá aláyànlé rẹ mọ̀ ìzídà option mẹ́ta ló ní inú kó fight ẹ̀ once and for all tàbí kó ignore rẹ̀ tó bá mọ̀ páláyàn létí ò popular ní kọ́ mọ́ fún lágbára ignore rẹ̀. Ìkẹta tó lè ṣe oní pé kí wọn náà dẹ́rùbà ìdẹ́rùbà ń bẹ nínú ìjà ìdẹ́rùbà gangan ní bá bá àjà. Ẹ lọ wọ àwọn alágbára àgbáyé wọ́n ń dẹ́rùbà ara wọn ni. China display military power wọn military power military prowess wọ́n display rẹ̀ lọ́sẹ̀ tó kọjá lọ wọ́n fi send warning sí Amẹ́ríkà wọ́n send warning sí àwọn NATO pẹ̀lú tí wọ́n display ni pé ẹ má dán wò. Russia display ọ̀kan lọ́dún tó lọ tó display irú mísáìlì tó ní tó ló lè pa ìdajì ayé wọn tó ń bá lò. Kí ló jẹ́ display rẹ̀ má débẹ̀ warning ó ṣe déédéé tí Kùránì kọ́ àwa mùsùlùmí wípé wa'idu lahum mastata'tum min quwwatin min ribatil khayl dá mi lóhùn. wa'idu lahum mastata'tum min quwwatin min ribatil khayl turhibuna bihi aduwwallahi wa aduwwakum. وآخرين من دونه لا تعلمونهم الله يعلمون وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون. Al-Quran ni wa'idu lahum mastata'tum, get prepared for them. Ẹ kó wèrè jáde ẹ pìpìà tó bá jẹ́ pé wèrè ni ń kó bẹ́ẹ̀ náà ẹ kó wèrè pàdé wọn. Mẹ́kù wá ẹ pìpìà pàdé wọn mẹ́kù wà nínú agbára nǹkan ìjà ogun. Ìran Yorùbá Ọlọ́run ni ó gbé wa ń jà o Ọlọ́run ọba wa fojú wọn gbolẹ̀ Ọlọ́run ọba ta ló sọ bẹ́ẹ̀ fún ọ ta lọ́lọ́run gbé ń jà rú ẹ̀. Alam naj'al lahu aynayni wa lisanan wa shafatayn. Kò fún ọlọ́pọlọ ni. Ọwọ́ àròpọ̀lọ́ wọn sọ̀kalẹ̀ nítorí tiẹ̀ tí ọmọ wa gbé ń jà ìwọ gángan ògbéra ẹ̀ níjà. Wà mẹ́rin láti lè sí Saudi Arabia ogun ò tí ì wọ Saudi wọ́n ń prepare alẹ́ every seconds ní gbogbo ilẹ̀ Lárúbáwá àwọn ní ó ní nǹkan ìjà ogun tó ṣe second. Iran ló fi mísáìlì bíi tiwọn Turkey náà tún wà níwájú tó bá di ọ̀rọ̀ nǹkan ìjà ogun. Saudi Arabia wọ́n dọ̀rẹ́ Amẹ́ríkà nítorí kán lè prepare nǹkan ìjà ogun wọ́n dọ̀rẹ́ ọ̀tá wọn torí kan náà ó lè di olùdẹ́rùbà. Bí Saudi bá display ilẹ̀ ọba gbogbo ilẹ̀ Lárúbáwá Amẹ́ríkà display Russia display China display Israel náà display ó ń kálukú ń dẹ́rù bara wọn ni fẹ́rẹ́kúfẹ́ ẹ̀rù la fi ń dá bara wa. Wọ́n máa display ogun ni wa'idu lahum
ẹ prepare fún wọn mastata'tum min quwwatin. agbára tẹ́ ẹ bá ní láti fi jagun ẹ prepare rẹ̀. wa min ribatil khayl. kódà kì í ṣe yẹn nìkan bẹ́ẹ̀ sì lè fẹ́ sí já ogun Kùránì ẹ lọ prepare sílẹ̀. torí yìí fún nàbí aduwallahi kí ni tí tọ́wọ́ náà fi ní ẹ prepare sílẹ̀ dè wọ́n kẹ́ẹ̀lì ẹ kọ́kọ́ lo ìdẹ́rùbà ẹ fi dẹ́rùbà wọn. tọ́lọ́pàá bá gbúrò pé o lè fẹ́ wọ̀lú ọlọ́pàá kì í dúró pé ẹ jẹ́ wọ́n wọ̀lú wa bá wa á retí wọn ìsìnlẹ́rìí tọ́lọ́pàá ó gbé sàárín ìdáde báyìí wọ́n mọ wá pọ̀ ìlú wọ́n mọ pariwo wọ́n mọ yìnbọn òkè má débí ni wọ́n ń sọ ó pè wọn kọ́ mọ́ wọ̀lú ju kó wọ̀lú kan lọ fèsì ẹ̀ lọ. ìran Yorùbá ọjọ́ wo la tó fẹ́ ronú ẹ jẹ́ á ronú ibi ìran Yorùbá ń lọ yìí ìran Yorùbá ń jó lọ bí àbẹ́là o Yorùbá ń jó díẹ̀ èèyàn ò lè ṣe kéèyàn ọmọ ní aláyànlé o Al-Qur'an ní tó bá dọjọ́ gbèǹde alkiyama àwọn kan pariwo wípé yá wà ìlàtẹ ìlà ìtàní lámà àtàkìdé fúlànà kọ́lì ìlà ènìyàn bọ̀ lọ́jọ́ gbèǹde alkiyama àwọn ẹ̀dá kan bọ̀ wá pariwo wípé yá wà ìlàtẹ láìtàní olóòtú ní òbúrú lónìí báyìí láìtàní lámù àtàkìdé fúlànà ọ̀lẹ́lá. ta ló ní kí n mú lágbájá lọ́rẹ̀ ta ló ní kí n bá lágbájá rìn láyé ìbárin àmà kórì ibúràn yẹn àmà kórì ríran yẹn o kódà ń bẹ nínú ìyàwó tẹ̀dá ọ̀fẹ́ tí ó sorí ibú ń bẹ nínú ọkọ tẹ̀yìn ọ̀fẹ́ tí ó sì sorí ire Allah inna nisa khuluquna shatta fàmílì ọ̀nà lìgẹ̀ẹ́nì mọ́tòwá lìgàràmọ́ fàmílì ọ̀nà lìgẹ̀ẹ́nì mọ́tòwá lìgàràmọ́. obìnrin tí kórìíre bá ní bẹ ńjọba ti wọlé ẹ ló mọ̀ pé ó ti soríire obìnrin akọ́sìbẹ̀rù ń bẹ bọ́ ọba jẹ́bi lọ ní àwọn òdìkọ̀bọ ní àkótó lọ. bẹ́ẹ̀ náà wá ní ìrìn àjò láyé èèyàn máa bá yàn wọ mọ́tò téèyàn ó sì soríire ẹlòmíì àbó lórí ibú wọ mọ́tò wọn ó sì jọ sórí ibú pọ̀. Allah. àwọn ìran oríṣiríṣi ní bẹ lẹ́gbẹ̀ẹ́ ìran Yorùbá o ìran Ìgàlà ń bẹ nítòsí Yorùbá àwọn Tífì ń bẹ àwọn Kànúrì ń bẹ àwọn Ìgbò ń bẹ Haúsá ń bẹ Fúlàní ń bẹ àmọ́ ìran kan ń bẹ tó jẹ́ aláyànlé Yorùbá kì í wá ṣe gbogbo ìran yẹn o àwọn díẹ̀ nínú wọn ni o ìran Fúlàní pín sóríṣi méjì lódìdí Fúlàní Gídá ń bẹ àwọn yẹn làwọn tó kàwé tí wọ́n ń gbégboro wàhálà táwọn ó bá dá sílẹ̀ pẹ́ẹ́nì ni wọ́n fi dá tí wọ́n fi control Nàìjíríà àwọn ìdárú wàhálà eléyìí ńlẹ̀ àmọ́ láàrin àwọn Fúlàní ń bòròró oríṣi méjì ni wọ́n àwọn Fúlàní tí wọ́n jẹ́ ìbílẹ̀ àwọn ìdá wàhálà alẹ́ o wọ́n ti sẹ́tù sáìmọye ibi ní gbogbo Nàìjíríà àwọn ìdá wàhálà sílẹ̀ àmọ́ àwọn Fúlàní kan ń bẹ tí wọ́n jẹ́ nomadic Fúlàní àwọn onílé wọn lọ́nà ibi owó bá ká wọn mọ́ náà ni wọ́n máa move láti country kan sí country kan majority wọn àlejò ni wọ́n àwọn ni wọ́n máa ń gbé iṣẹ́ terrorist dání tí wọ́n bá lọ tógúntógún ní ìbọn tẹ́lẹ̀ rí lọ́wọ́ sójà ẹ̀ bá lọ́wọ́ wọn tí wọ́n bá sì ń lọ owó tí wọ́n máa ń kó rìn bílíọ̀nù níbẹ̀ lára wọn tí wọ́n bá rìn ẹni ọba fẹ́ dí wọn lọ́nà tàbọ̀ fẹ́ dí màálù wọn lọ́nà wọ́n rẹ́dì láti pa o nígbà tá a bá ti wá mú aláyànlé wa nílẹ̀ Yorùbá kí ìgbà wo la tó fẹ́ prepare wèrè dọ́kọ̀ ìyá ẹ̀mọ́ o kò jẹ́ bùjẹ́ o níjọ́ tí wọ́n ti ń han ìran Yorùbá léèmọ̀ tí wọ́n ń han àwọn Plateau léèmọ̀ tí wọ́n ń pààyàn tí Ferry Darkman lọ bẹ̀ ní oṣù tó lọ tó ń bu eéwé ènìyàn tí wọ́n ti jọ ná bíi 70 tí ń bu ọwọ́ báyìí nítorí wọ́n ti ń pààyàn sẹ́ẹ̀rí kí wọ́n jọsẹ̀ dọ́dọ̀ àwọn Niger Delta sá Niger Delta wèrè ju wèrè lọ ní 2022 àbí nǹkan mi rántí déètì yẹn tí wọ́n gbọ́ threat pé wọ́n láwọn Fúlàní kan tí wọ́n ń ṣe majority Fúlàní bí mo ṣe wí apá kan àwọn Fúlàní ni wọ́n ní wọ́n sọ pé àwọn lè ju bọ́ǹbù sílẹ̀ Niger Delta ní yéé wèrè ń bẹ ńlẹ̀ mẹ́ni wèrè ń bẹ ńlẹ̀ ẹ̀ máa bọ̀ ẹ̀mí Niger Delta kan tó bá kú Fúlàní mẹ́wàá ní ọba rìn tí ọba rí bẹ́ẹ̀ ẹ má pe àwọn ní Niger Delta mọ́
wọn ò dé gbèrígbèrí ibi tí wọ́n wà wọ́n padà tí yányán ni wọ́n sá lọ. Wèrè lógún wèrè. Saheed Òṣùpá ló kọrin nínú orin rẹ̀, ó kọ lórin gbogbo ayé bá kọ, ó sọ wípé ẹni bá ti lówó ní láti ní wèrè, ẹ̀yẹn bá ń gbé kí má gbàgbé, ó kàn lè jẹ́ wèrè pẹ̀lú integrity ni, bèèyàn ò bá ní wèrè rárá wọ́n kàn máa rẹ jẹ, kó tó di pé ọlọ́mọta búrẹ́dì wa láti ní wèrè tó gẹ́ẹ̀tì ẹ̀ máa kọ. Ọ̀rẹ́ mi Saheed Òṣùpá mọ́ bínú bá ti bọ́ ọkọ. Kí ni tí mo fẹ́ lò ń bẹ̀ ni wípé ìran Yorùbá ọjọ́ wo la tó fẹ́ ní wèrè? We are now in a world of devil. Ayé wèrè, ayé àwọn ọmọ èṣù ńlá wa. Ntí ò jẹ́ tí wọ́n ní nǹkan ní máa wù wọ́n. Ìlú onílù ní máa wù wọ́n. Ilẹ̀ onílẹ̀ ní máa wù wọ́n. Àlùmọ́ọ́nì onílù ní ó wù wọ́n kí wọ́n gbà. Ìran Yorùbá aníwèrè ẹnu tí wọ́n bá ń pè ìran tó lè fẹnu báyé èèyàn jẹ́ ìran Yorùbá ní number 1 Nàìjíríà, àmọ́ àníwèrè action. Àwọn ọmọ Niger Delta wọ́n níwèrè ìyálàyà wèrè action ń bẹ lọ́wọ́ wọn. Wèrè action ò sí lọ́wọ́ wọn ni wọ́n ń ja ilẹ̀ Yorùbá lọ díẹ̀díẹ̀. Mo ti sọ̀rọ̀ yẹn ti pẹ́. Mo ní bóun ni à ń ṣètò region 3 àbí 4 la ní tẹ́lẹ̀. Northern region, Southern region, Western region, Southern region, Eastern region. Bóun ni à ń ṣe wá pín capital. The same tí ń kan north tẹ́lẹ̀ náà ní ń kan wá. Bóun wọ́n ṣe wá pín tílẹ̀ Yorùbá ó kọjá state 5 táwọn sì ń lọ state bíi 19. Bóun ni à ń ṣe pín. Ara Yorùbá ni a ti ń já kúrò ní Yorùbá ń yọ lọ bí àbẹ́là. Kwara state wọ́n já kúrò lára Yorùbá, ẹnìkan ò rí nǹkan kan sí. Kogi wọ́n já kúrò lára Yorùbá, ara ilẹ̀ Yorùbá ni, torí ilẹ̀ Old Ọ̀yọ́ empire, Niger Delta àbí Niger river lọ́nà Àbújá ibẹ̀ ló pín sí. Wọ́n já river Niger kúrò lára ilẹ̀ Yorùbá. Àwọn ìlú tí ń bẹ́ẹ̀ tó fi èdè Niger, ìlú yìí tán tí ń jọba lẹ́yìn ọ̀rọ̀ ń jọba kan bẹ́ẹ̀ ká tó dé Niger tábà ti kúrò ní Kogi láti Jẹ́bà, ọba Yorùbá ń bẹ ń Jẹ́bà, wọ́n jọ ń fa dọ̀là ni. Ìran Yorùbá ni wọ́n. Ẹ wo state 3 apá kan Niger kan ilẹ̀ Yorùbá ni, tó fi dé Nupe ara ilẹ̀ Yorùbá ni. Wọ́n já gbogbo ẹ̀ kúrò, wọ́n rí jákò lára ilẹ̀ Haúsá, wọ́n rí jákò lára ilẹ̀ Ìgbò. Ẹ lọ wo Edo state, ọ̀kan náà ọmọ Odùduwà ni. Wọ́n já Edo, wọ́n já Benin kúrò lára ilẹ̀ Yorùbá. Kò sẹ́ni tí ọjà ẹnìkan ò rí nǹkan kan sí o. Ọ̀kan tó wá wà ń sìn ni mo fi sọ pé Yorùbá ń yọ lọ bí àbẹ́là. Ẹ lọ Google ẹ̀. Tẹ́ ẹ bá Google ẹ̀yin ẹ kàn táìpù River Niger Zone, no, Niger Delta Zone. Wọ́n gbé state 9 ni wọ́n kọ sábẹ́ Niger Delta Zone. Gbogbo bí ẹ bá rí ẹ wá sí Ondo state wọ́n ti ń kà mọ́ Niger Delta state. Báwo l'Ondo state ti ṣe di Niger Delta? Ṣé nítorí odò Niger tó kọjá lọ́dọ̀ tiwọn náà? Ṣé nítorí òkun tó kọjá lọ́dọ̀ wọn lọ́wọ́ àṣọ wọn di Niger Delta state? Ta ló fẹ́ já Ondo kúrò lára ilẹ̀ Yorùbá? Ta ni ó gbà wá sílẹ̀? Ta ni ó wéèkì wá dìde wéèkì ẹ dìde? Ta ni ó jí wá dìde? Báwo l'Ondo ṣe di Niger Delta Zone? Ẹ lọ wo gbogbo rẹ́kọ̀dù, ẹ lọ Google ẹ lórí internet. Niger Delta Zone, ẹ bá Ondo lábẹ́ Niger Delta Zone. Wọ́n sọ yí pé South West ló belong sí nítorí pé South West ni wọ́n sọ, Yorùbá ni wọ́n sọ. Bí à ń ṣe já Kwara náà kú ònìyẹn kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ìran Yorùbá ẹ jẹ́ á ronú. Yorùbá ronú. Yorùbá yóyóyó bí iná alẹ́. Yorùbá rúrúrú bí omi òkun. Yorùbá bàbá ni bàbá ń ṣe. Yorùbá ronú. Ẹ wá dákun tọrọ bá wá rí báyìí. Kí lọ́nà àbáyọ? Ọ̀gá sójà pátápátá ó fún wa nímọ̀ràn. CDS olótításíkò kí ìran Nàìjíríà kọ́ńkálukú ọmọ lọ practice self defence. Torí wọ́n mú ọmọ Nàìjíríà, wọ́n mú ìran Yorùbá bí ìgbà tí wọ́n mú chicken pàjẹ́ ni o. So easy.
a ní kankan tá a fi lè defend a ti fi gbogbo ẹ̀ sílẹ̀ fọ́lọ́run a fi gbogbo ẹ̀ sílẹ̀ fúnjọba ìran wo ní dánrú ẹ̀ wò àmọ́ ọ̀gá sójà tó sọ bẹ́ẹ̀ ó yẹ kán bá a sọ fúnjọba pé tírénì wo lẹ faraàlú fákìdù ṣe ìlàyọ̀ ẹni tí ò ní nǹkan kò lè fún yàn kò ní àní ó fún ni ìka èèyàn ni ó pè ní láwọn ọ̀pọ̀lọpọ̀ ń tá a fi jagun ẹ̀sìn ti ká mú wa dáhùn ẹ̀sìn là gbọ́dọ̀ já o ẹ má fa wàhálà o ẹ gbọ́dọ̀ jagun o ẹ gbọ́dọ̀ àìmọye nǹkan lẹ̀sìn gbà lọ́wọ́ wa kí la fi jagun àwọn orílẹ̀-èdè tí wọ́n lajú láyé wọ́n fi sínú kùríkúlọ̀mù skul àwọn ọmọ wọn ni bí wọ́n ṣe defend ara wọn jọ wàhálà bá dé wọ́n fi sínú kùríkúlọ̀mù ni ẹ lọ sí North Korea ẹ rọ ọmọ ọdún 6 tí ń kọ́ taekwondo ẹ lọ sí Chinese ẹ rọ ọmọ ọdún 8 tí wọ́n ń kọ́ ní kung fu wọ́n ń kọ́ wọn bí wọ́n ṣe gbàbọn ọlọ́sọmọdì gbàbọn lọ́wọ́ òjò tẹkíníìkì lọ́pọ̀ ń bẹ kì í ṣoògùn ìran Yorùbá ò níyẹn máa o ìran Yorùbá ń jó àjórẹ̀yìn lójoojúmọ́ ayé ọ̀gá Nàìjíríà ẹ lọ́ọ́ fi sínú sílábọ̀sì sùkúù láti kékeré kan máa kọ́ kálukú bí ó ṣe dìfẹ́ǹdì ààrẹ ibi ẹ ti lè rí yẹn lò nìyẹn kì í ṣe ni ó ti dọmọ 20 ọdún ọmọ 60 ọdún bí bẹ́ẹ̀ kọ́ ẹ arrange orientation ẹ arrange training fún local government by local government kí gbogbo wọn gba training bá ṣe máa dìfẹ́ǹdì ara wa tí a bá mọ̀ pa lè dìfẹ́ǹdì ara wa wọn ní dọ́dọ̀ wa àmẹ́rù ọba ìjọba o ẹ̀rù pé bí bàbá pọ̀ nílùú kan mọ́ gbàjọba lọ́wọ́ àwọn yọba ìjọba o ìyẹn náà ń bẹ níbẹ̀ training wo lẹ faraàlú tẹni ká máa lọ dìfẹ́ǹdì ara wa bó o láti dìfẹ́ǹdì ara wa ìyẹn ló fà táwọn kan gbé ariwo dìde pé jíra o ọlọ́run má jẹ́ ó di kú mẹ́rù ọlọ́run má jẹ́ ó di àìsàn mẹ́rù ẹ jíra ibi ò ti ń jíra kiri wọn bá ń tó fi ń jẹ lẹ́lòmí ọgbà lọ́wọ́ ẹ̀ tẹkíníìkì ni wọ́n fi ń jagun ayé ṣe é lérò pé òrùka àtìgbàdí ni wọ́n fi ń jagun ayé òde òní ni tọwọ́ ballistic missile bá tẹ̀ ọ́ orí ìrì ọ̀fàn ká síbẹ̀ ẹ jíra o ẹ mọ AK-47 kì í ṣe kọ́mọ AK-47 làwọn tí wọ́n bandit ń gbé kiri àwọn tí wọ́n kọ́bọ̀n fún wọn tágbára ò lè ká ni wọ́n gbélé wọn lọ́wọ́ lẹ́wọ́n ń pariwo ẹ jíra o instead tá a fi train ara wa ni wọ́n fi ẹ̀ pé bó làánú ó ṣe fèsì wọn lọ́kàn èèyàn mélòó lọ fẹ́ forúkà náà èèyàn mélòó lọ fẹ́ fìgbà dí defend èèyàn mélòó ló ní ẹgbẹ́ táwọn bàbá wa ń lò láyé jọ èèyàn mélòó ló ní àjàbùmọ́ gbogbo ẹ̀ ló ti dìgbò rere ẹ̀jẹ̀ àrònú ọlọ́ndàkùn mọ́tàn náà àdánwò dákun mọ́tàn ti bànújẹ́ sílẹ̀ Yorùbá látó gbèdélẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. ìgbà tí mo sọ yí pé Yorùbá ń jó lọ bí àbẹ́là bí n bá níná jó lóko ẹni kí n kéwú ẹ̀ wá number 1 population Yorùbá òun ní reduce jùnú population gbogbo Nàìjíríà o kí ló fà á Yorùbá ni wọ́n ń gbà lára alẹ́ wa tí wọ́n ń join rẹ̀ mọ́ àwọn state àwọn zone mi mo ti sọ bí state mẹ́ta ni wọ́n ti jákò lára alẹ́ Yorùbá mọ́ north wọ́n já Benin Ẹdó tọ́jọ́ mọ́ Odùduwà wọ́n já pọ̀ mọ́lẹ̀ Ìgbò wọ́n já pọ̀ mọ́ Niger Delta zone ńbẹ́ńbẹ́ lọ́wọ́ ìwọ̀nba 6 tó wá kù lọ́wọ́ wa wọ́n ti tó ń kọ Ondo state sábẹ́ Niger Delta zone ẹ lọ́wọ́ ọgbọ́n wo la fẹ́ dá tá a fi pọ̀ bóun population wò ṣe ní dínkù ìran Yorùbá ní travel out jù ẹ lọ Amẹ́ríkà ẹ lọ London nínú gbogbo ọmọ Nàìjíríà ìran Yorùbá lọ́pọ̀ jù bẹ́ẹ̀ àwọn tí ẹ jáde yẹn ti reduce population wa sáwa ni wọ́n mọ̀ jáde ní wọn ò ní wóríire lọ ìlú tí wọ́n wà tó jẹ́ pé tí wọ́n bá láwọn orin láago kan òru orí wọn ó gé orí lọ Kàlàbá kílẹ̀ ò tó mọ́ sẹ́nu yẹn láni wọ́n máa gbé wọn ò ní wà tí wọ́n jẹ lọ Yorùbá ní ambition pé kàkàká jalè ká kú ló tọ́ wọ́n risk pé kán lọ gbàná Libya kán lọ gbàná desert wọ Mediterranean Sea láti fi wọ Italy ìran Yorùbá lọ́pọ̀ jù bẹ́ẹ̀ torí pé tó bá kàràn táwọn jalè àwọn yà fìlú lẹ̀ ní in affect population Yorùbá àwọn ọmọ tá a bí sílùú òyìnbó bá a bá gba passport fún wọn red passport ní blue passport ní European passport lágbà ní a máa celebrate ẹ̀ a máa pé túmọ̀ ẹ̀ ní pé ọmọ yẹn bọ́ yá ni ẹ lè padà Nàìjíríà mọ́ títí ayé. à ń bí ọmọ wa sílùú òyìnbó nítorí àdánwò tí ń bẹ Nàìjíríà kì í ṣe pé ó wu àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ o
àwọn olórí wa lélẹ́ búsán tọ́lọ́ wọn bá yí ẹlòmíì jẹ́ tìrantìran nítorí bí a bá Nàìjíríà jẹ́ de ìran Yorùbá ń jó àjórẹ̀yìn lójoojúmọ́ ayé ọ̀gá Nàìjíríà ẹ lọ́ọ́ fi sínú sílábọ̀sì sùkúù láti kékeré ká máa kọ́ kálukú bí ó ṣe dìfẹ́ǹdì ààrẹ ibi ẹ ti lè rí yẹn lò nìyẹn kì í ṣe ni ó ti dọmọ ọgbọ̀n ọdún ọmọ ọgọ́ta ọdún bí bẹ́ẹ̀ kọ́ ẹ arrange orientation ẹ arrange training fún local government by local government kí gbogbo wọn gba training bá ṣe máa dìfẹ́ǹdì ara wa tí a bá mọ̀ pa lè dìfẹ́ǹdì ara wa wọn ní dọ́dọ̀ wa àmẹ́rù ọba jọba o ẹ̀rù pé bí bàbá pọ̀ nílùú kan mọ́ gbàjọba lọ́wọ́ àwọn yọba jọba o ìyẹn náà ń bẹ níbẹ̀ training wo lẹ faraàlú tẹni ká máa lọ dìfẹ́ǹdì ara wa bó o láti dìfẹ́ǹdì ara wa ìyẹn ló fà táwọn kan gbé ariwo dìde pé jíra o ọlọ́run má jẹ́ ó di kú mẹ́rù ọlọ́run má jẹ́ ó di àìsàn mẹ́rù ẹ jíra ibi ò ti ń jíra kiri wọn bá ń tó fi ń jẹ lẹ́lòmí ọgbà lọ́wọ́ ẹ̀ tẹkíníìkì ni wọ́n fi ń jagun ayé ṣe é lérò pé òrùka àtìgbàdí ni wọ́n fi ń jagun ayé òde òní ni tọwọ́ ballistic missile bá tẹ̀ ọ́ orí ìrì ọ̀fàn ká síbẹ̀ ẹ jíra o ẹ mọ AK-47 kì í ṣe kọ́mọ AK-47 làwọn tí wọ́n bandit ń gbé kiri àwọn tí wọ́n kọ́bọ̀n fún wọn tágbára ò lè ká ni wọ́n gbélé wọn lọ́wọ́ lẹ́wọ̀n ń pariwo ẹ jíra o instead tá a fi train ara wa ni wọ́n fi ẹ̀ pé bò làánú ó ṣe fèsì wọn lọ́kàn èèyàn mélòó lọ fẹ́ forúkà náà èèyàn mélòó lọ fẹ́ fìgbà dí defend èèyàn mélòó ló ní ẹgbẹ́ táwọn bàbá wa ń lò láyé jọ èèyàn mélòó ló ní àjàbùmọ́ gbogbo ẹ̀ ló ti dìgbò rere ẹ̀jẹ̀ àrònú ọlọ́ndàkùn mọ́tàn náà àdánwò. dákun mọ́tàn ti bànújẹ́ sílẹ̀ Yorùbá látó gbèdélẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. ìgbà tí mo sọ yí pé Yorùbá ń jó lọ bí àbẹ́là bí n bá níná jó lóko ẹni kí n kéwù ẹ̀ wá. Number 1 population Yorùbá òun ní reduce jùnú population gbogbo Nàìjíríà o kí ló fà á Yorùbá ni wọ́n ń gbà lára alẹ́ wa tí wọ́n ń join rẹ̀ mọ́ àwọn state àwọn zone mi mo ti sọ bí state mẹ́ta ni wọ́n ti jákò lára alẹ́ Yorùbá mọ́ north wọ́n já Benin Ẹdó tọ́jọ́ mọ́ Odùduwà wọ́n já pọ̀ mọ́lẹ̀ Ìgbò wọ́n já pọ̀ mọ́ Niger Delta zone ńbẹ́ńbẹ́ lọ́wọ́ ìwọ̀nba mẹ́fà tó wá kù lọ́wọ́ wa wọ́n ti tó ń kọ Ondo state sábẹ́ Niger Delta zone ẹ lọ́wọ́ ọgbọ́n wo la fẹ́ dá tá a fi pọ̀ bóun population wò ṣe ní dínkù ìran Yorùbá ní travel out jù ẹ lọ Amẹ́ríkà ẹ lọ London nínú gbogbo ọmọ Nàìjíríà ìran Yorùbá lọ́pọ̀ jù bẹ́ẹ̀ àwọn tí wọ́n jáde yẹn ti reduce population wa sáwa ni wọ́n mọ̀ jáde ní wọn ò ní wóríire lọ ìlú tí wọ́n wà tó jẹ́ pé tí wọ́n bá láwọn orin láago kan òru orí wọn ó gé orí lọ Kàlàbá kílẹ̀ ò tó mọ́ sẹ́nu yẹn láni wọ́n máa gbé wọn ò ní wà tí wọ́n jẹ lọ Yorùbá ní ambition pé kàkàká jalè ká kú ló tọ́ wọ́n risk pé kán lọ gbàná Libya kán lọ gbàná desert wọ Mediterranean Sea láti fi wọ Italy ìran Yorùbá lọ́pọ̀ jù bẹ́ẹ̀ torí pé tó bá kàràn táwọn jalè àwọn yà fìlú lẹ̀ ní in affect population Yorùbá àwọn ọmọ tá a bí sílùú òyìnbó bá a bá gba passport fún wọn red passport ní blue passport ní European passport lágbà ní a máa celebrate ẹ̀ a máa pé túmọ̀ ẹ̀ ní pé ọmọ yẹn bọ́ yá ni ẹ lè padà Nàìjíríà mọ́ títí ayé. à ń bí ọmọ wa sílùú òyìnbó nítorí àdánwò tí ń bẹ Nàìjíríà kì í ṣe pé wu àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ o àwọn olórí wa lélẹ́ búsán tọ́lọ́ wọn bá yé ẹlòmíì jẹ́ tìrantìran nítorí bí a bá Nàìjíríà jẹ́ de àwọn ni wọ́n fà kò wú àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ o wàláì kò wú 99% wọn Yorùbá ń jó lọ bí àbẹ́là ọmọ Yorùbá mélòó from the age of 1 wọ 10 ọmọ Yorùbá mélòó ló lè sọ Yorùbá dá láhán òyìnbó làárán pọnranpọn ta lọ sọ wípé Yorùbá ò jó lọ bí àbẹ́là ẹ lọ wo culture wa ìwọṣọ wa kọjọ ti Yorùbá mọ́ tòyìnbó ní gbogbo wa ìsọ̀rọ̀ wa kọjọ ti Yorùbá mọ́ àìmọye ọba ilẹ̀ Yorùbá tí ó lè sọ Yorùbá èèbó ni wọ́n rán pọnranpọn ọba ilẹ̀ Yorùbá tó yẹ kó máa pòwe wọn ọba ilẹ̀ Yorùbá ti di authority ọ̀rọ̀ tó bá sọ jáde bí Queen of England ìgbà tí ń bẹ láyé àìmọye ìgbà tó sí òyìnbó sọ ó di authority ni ó wọnú dictionary ní straight Queen lọ sọ̀rọ̀ ta ni ó sọ pé ọ̀sọ̀dà
bó ṣe yóò rí ilẹ̀ Yorùbá nù bí wọn bá sì Yorùbá sọ ó yẹ kó wọnú dictionary Yorùbá straight àmọ́ nígbà tí Yorùbá yẹn gan ò dán lẹ́nu àwọn ọba ilẹ̀ Yorùbá àwọn olórin ilẹ̀ Yorùbá ẹ̀yin olórin ilẹ̀ Yorùbá ọjọ́ wo lẹ tó fẹ́ dá iyì Yorùbá culture Yorùbá ò sí lẹ́nu 99% wọn mọ́ ta ló kù nínú olórin ilẹ̀ Yorùbá tí ń ka oríkì mọ́ Barrister lọ ka oríkì kan tó fi lọ gbogbo àwọn tí ń bẹ láyé ń sìn ta ló mọ oríkì ẹni tó ń gbowó lọ́wọ́ ẹ̀ oríkì ń bo kí ló fẹ́ foríkì ṣe oríkì ni a fi de ìtàn Yorùbá mọ́lẹ̀ bó o bá ti ń kí oríkì èèyàn ibi ìran rẹ̀ ti wá yóò máa reflect nínú oríkì tó ń kà yóò máa reflect ń bẹ̀ pé ibi ìran rẹ̀ ti wá ni olórin mélòó kódà ọba débi pé ọba jókòó wọn á kọrin wájú ọba àmóríkì ọba tá a kọrin wájú ẹ̀ olórin mélòó ló kù tí ń ka oríkì ilẹ̀ Yorùbá mọ́ lóríkì tí wọ́n kà lóríkì tí bàbá odò láyé rẹ̀ mú tó kí bàbá wa kan nílùú Ìlọrin ó kì bàbá fún lówó ó kì ọlẹ̀ kọ́kọ́rọ́ mọ́tò mọ́ ó kì bàbá sì wọlé ó sì gbé bọn ni wọ́n pa ọ́ dànù lónìí. Allah. ntí ibi tí oríkì ilẹ̀ Yorùbá tó tọrẹ wà dé èèyàn mélòó ní kí oríkì mọ́ orin wọ́nranwọ̀nran lọ́gbalẹ̀ Yorùbá wọ́n kìlì kọ́tsọ̀ wá èèyàn mélòó njẹ́ odò láyà rẹ̀ mú ti lọ ta lẹ fi rọ́pò odò láyà rẹ̀ mú lórí oríkì kíkì ta lẹ fi rọ́pò ẹ̀ níbi ká sọ ọ̀rọ̀ jìnlẹ̀ ta lẹ fẹ́ fi rọ́pò ẹ̀ Sàká ta lẹ fi rọ́pò Barrister aborin ìkọkúkọ tó gbayé yìí ṣe náà láàpè lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ lẹ́yìn ọ̀rọ̀ lúlélẹ́yìí sórí ìkọkúkọ tó gbayé yìí nígbà àwọn olórin náà gbọ́ Yorùbá mọ́ àwọn ọba ọ̀gbá Yorùbá mọ́ wọ́n dẹ̀ ti predict ẹ̀ pé in 50 years to come èdè Yorùbá ó lè mọ́ bẹ̀ mọ́ ẹ lọ wo prógrámù Mọ́sọ̀yìnbó kẹ wá wo àṣírí ọmọ Yorùbá bó ń kálukú ṣe ń jábọ́ lórí ordinary okay sáà ńlá fi mọ̀ yí pé Yorùbá ń tán lọ díẹ̀díẹ̀ Ọlọ́run dákun mọ́ tán náà dáwò láti adákun mọ́tà ti bànújẹ́ sílẹ̀ Yorùbá látòkè délẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálábàárà. bàbá ní ká dijú ká balẹ̀ Haúsá jà sáà tó bẹ́ẹ̀ ìran Yorùbá kòkó ni a fi mọ̀ ìran Yorùbá ìran Yorùbá ló ní kòkó Lawólọ́wọ̀ fi kọ́ kòkó house èèyàn mélòó ní dákọ̀ mọ́ níbo kòkó kù sílẹ̀ Yorùbá o ní àgbáyé ní Áfíríkà Nàìjíríà ò rí nọ́mbà 40 múnú àwọn tí ń produce kòkó mọ́ gbogbo ẹ̀ ti já wálẹ̀ àwa ní Yorùbá ò jó lọ díẹ̀díẹ̀ kí ló kù tí ọmọ Yorùbá mọ̀ nísìn láti produce oúnjẹ ilẹ̀ Haúsá ló kù tí ń bọ́lẹ̀ Yorùbá mo wí ní gbangba oko mélòó là ń dá oko mélòó iṣu Àbújá lọ́pọ̀ jù nílẹ̀ Yorùbá bí iṣu Àbújá bá ti wọlé báyìí iṣu ti wá kásẹ̀ ńlẹ̀ ni torí iṣu yẹn ò tó nǹkan tẹ́lẹ̀ ìrẹsì kébí ńlọ́pọ̀ jù nílẹ̀ Yorùbá ẹ̀wà tí wọ́n ń gbìn ní Kánò ńlọ́pọ̀ nílẹ̀ Yorùbá àlùbọ́sà tàtàṣé ilẹ̀ Haúsá ní ti ń wà pàápàá jùlọ màálù ẹjẹ́ dájà alẹ̀ ká sọ pé wọ́n máa lọ káwọ ibo láti rẹran jẹ èèyàn mélòó ní sin màálù nílẹ̀ Yorùbá àwọn olówó ni wọ́n dáko láwọn ìlú tó lajú láyé ẹ̀lò mú pọ̀ ẹ̀lò Amẹ́ríkà àwọn olówó ni wọ́n ń dáko mo rìnrìn àjò kan níjọ́ kan láti London lọ sí Scotland tó ń tí bó ṣe jẹ́ pé fast train ni mo wà nínú ẹ̀ mo rí ọkọ̀ mi train tí ń sá eré burúkú lọ bí aeroplane tí ń lo ìṣẹ́jú 15 láti kọjá lára oko ẹlòmí lóko tí wọ́n tò sọ́tún sósì láàrin London sí Scotland ẹ rí àwọn oko yẹn tó lọ rẹ́rẹ́rẹ́rẹ́ tí ó sì plan ẹ̀ gbogbo ibi tí mọ́tò ó gbà kọjá láàrin ebè kọ̀ọ̀kan ni wọ́n ní oko lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ tẹ́ mọ̀ wá wò yí pé àá ṣé wọn ò ṣe nǹkan mìíràn nílùú yìí ni àwọn tí wọ́n lajú tá a la kọ́pì nù oko wọn ò ṣe ó original nínú oko bẹ́ẹ̀ náà ní l'Amẹ́ríkà bẹ́ẹ̀ náà ní Italy bẹ́ẹ̀ náà ní Europe bẹ́ẹ̀ náà ní Russia bẹ́ẹ̀ náà ní Israel ti mechanize oko tí wọ́n débi pé wọ́n ti ń dá oko mechanized farming wọ́n ti ń dá sórí omi àwa tá a wá nílé ọlọ́ra èèyàn mélòó ló kù tí ń dáko mọ́ èèyàn mélòó ìjọba tí ń pé á lọ dáko ṣebó lówó ní dáko ẹgbẹ́ yìí lówó náà ẹgbẹ́ rówó kó kí ló dé tẹ̀ ṣe ni leadership by example ẹbí gbogbo gómìnà léèrè níbo lóko tí wọ́n wà
ẹbí gbogbo ààrẹ léèrè pírẹsidẹ́ǹtì wa tèní ibo lóko wọn wà, gbogbo mínísítà ibo lóko wọn wà, gbogbo kọmíṣánná ibo lóko wọn wà. Èèyàn mélòó nù wọn ní ń dáko lẹ́yìn minister for agriculture? Èèyàn mélòó ní ń dáko? A sì ní a máa dáko, ẹ̀yin lẹ lówó lọ́tẹ̀ lè fi dáko rẹpẹtẹ. Kódà bí shortage bá dé bóyá ojú ọ̀rọ̀, ẹ̀yin lágbára àti lo irrigation. Ẹ lówó tá fi ṣe, gbogbo yín ò ṣe nítorí pààrọ̀ oúnjẹ jẹ nílẹ̀ Yorùbá. Gbogbo gómìnà ilẹ̀ Yorùbá ẹ ṣe mítìnì, ẹ̀yin ni ẹ kọ́kọ́ síwájú o. Ẹja mọ̀ bí oko òǹkàlùkù wà, òǹkàlùkù ọ̀dàkọ̀ 2,000 acres. Káwo bóyá oúnjẹ ò ní já wálẹ̀. Sẹ́ni tí ń dáko éka 2 éka 3 oko àròjẹ èèyàn mélòó ni ó fi bọ́? Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ní Senate, ibo lóko yín wà? Ẹ̀yin tẹ́ ń bẹ ní rẹ́ẹ̀pù, ibo lẹ dáko sí? Àwa ń sọ pé káwọn àgbẹ̀ máa lóko, ibo làgbẹ̀ tí rówó tí ó fi dáa? Ẹ̀yin ní security tẹ́ lè fi defend oko yín tẹ́nìkan àdébẹ̀. Tá a bá fẹ́ kí oko wálẹ̀ nílẹ̀ Yorùbá bí ẹ ṣe ń ṣe nílẹ̀ Haúsá nù, ó lójú ẹni tó lówó nílẹ̀ Haúsá tí ò lóko. Majority àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá ń bí báyìí, ọ̀kadà ní ń gùn ní, ó ń ṣe mèsúyà ní ń dáko sílùú ẹ̀. Ẹ̀kọ́ kan yóò lọ ìlú ẹ̀, tẹ́ ẹ bá gbọ́pọ̀ lọ lu wọn oko rẹ̀ lọ́nà yẹ̀wò. Ìran Yorùbá táì nìkan là ń dè márùn sí ibi tewúrẹ́. A sì ń tẹ́ǹjẹ àwọn Haúsá, a sì la fẹ́ pín lọ́tọ̀ọ̀tọ̀, a fẹ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ọlọ́ndàkùn mọ́ tán náà dánwò. Dákun bàbá ti bànújẹ́ sílẹ̀ Yorùbá látó kéde rẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Táàlẹ́ ni tó sọ pẹ́lẹ́ Yorùbá ò yọ lọ díẹ̀díẹ̀. Ẹ lọ wo gbogbo gbòòrò, tẹ́ ẹ bá rí ọ̀kadà 10. Ọ̀kadà 10 ni mo wí, tẹ́ ẹ bá rí ọlọ́kadà 10, 9 wọn Haúsá ní ń gun ọ̀kadà. Kò sí ilé ẹni ọ pàtàkì nílùú tí wọ́n mọ̀, tẹ́ ẹ mọ̀ gbogbo estate. Kódà bọ́kadà wọbẹ̀, wọ́n mọ ẹni tí ń gbénu estate kọ̀ọ̀kan. Ǹjọ́ wàhálà bá dé sẹ́fìtì náà òde. Gbogbo gbòòrò lẹ Yorùbá, Ìbò ti rà tán. Tẹ́ẹ̀dẹ̀ irú rí ṣe nílùú àwọn méjèèjì. Gbogbo ibi tó jẹ́ economic center lẹ Yorùbá, gbogbo ẹ̀ ní Ìbò ti fẹ́ rà tán. Ìní ń dá wàhálà alẹ́ lẹ́kọ̀ọ́ nísìn. Bẹ́ẹ̀ bá tún wá ní akú onígboro, à ń jáde lọ sí ẹ̀yìn odi ìlú. Gbogbo ẹ̀yìn odi ìlú ni wọn làwọn Fúlàní ti sẹ́tù sí. Wàhálà òde kí ló wá kù, ta lẹni tó sọ pé ìran Yorùbá ọmọ yọ lọ díẹ̀díẹ̀. Bí àbẹ́là ní ń jó àjórẹ̀yìn kọ́ lọ́wọ́ bá wa dá padà ni. Àmín. Fàdà mọ́ta wà lá fàkúndì máa ta. Wàlá yasilu wùlẹ̀ àìsù ìlà bìdá. Wàlá yasilu àìsù ìlà bìdá. A kàn wá proud of Ògùn lásán, ẹnu lásán. Kí ni wọ́n fi mọ OPC tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ṣé nígbà tí ẹ̀yìn ìbọn ọmọ wọn níta gbangba tí wọ́n ràn wọ́n ni? Láyé Ọbásanjọ́ ni ẹ fi mọ̀ pé OPC wọ́n lóògùn, níbo lọ́wọ́ àmọ́, níbo ní gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn wà mọ́ sí. Sunday Igboho Ọ̀sà kí ló fún lórúkọ? Ebá àwọn dẹ́tò náà lọ pa nínú igbó tó ti lọ bá wọn ni. Àmọ́ ń gbà wọ́n forúkọ ẹ̀bọnú ìwé sóò náà jẹ́ ń tú kíákíá. Ọ̀nà wo la fẹ́ gbà? Àwọn tí wọ́n jẹ́ ọmọ líle nílẹ̀ Ìgbò wọ́n di multi-billionaire. Torí gbàjọba rí pé wọn ní gbà gbogbo tó jẹ́ ọrọ̀ ajé ìlú wọn ọ̀pá epo wọn, àwọn ni wọ́n ń kó síbẹ̀ pé kán máa lọ sọ. Ìwọ olówó wo ni owó wo ni àti Sunday Igboho àti Kakanfò, owó wo ni a fẹ́ ní tí ó tó owó tí ń bẹ lọ́wọ́ tó polo. Wọ́n sọ ọrọ̀ ajé ìlú wọn, ìjọba mọ̀mọ́ fi sọ wọn ni. Gbogbo mining site tí ń bẹ ńlẹ̀ Yorùbá ta ní sọ. Gold ń bẹ ńlẹ̀ Yorùbá. Lithium tó wọ́n jù ń bẹ ńlẹ̀ Yorùbá. Àtàwọn bẹ́ẹ̀. Kí ló dé tíjọba ò gba àwọn ọmọ wa pé ọ̀dà ká lè bá a nísìnyí ẹ̀yin náà ẹ máa lọ sọ, ẹ máa gba mílíọ̀nù, ẹ máa gba bílíọ̀nù. Mélòó wọn lẹ̀ ń fún ní bílí? Mélòó wọn ní? Ọlọ́ndàkùn mọ́tàn náà dánwò. Sàtì àdákùn bàtà ti bànújẹ́ sílẹ̀ Yorùbá látó kéde rẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Ẹ̀yin olóṣèlú wa ẹ mọ̀ pé wèrè ni wọ́n fi ń wo wèrè. Bí orin tọmọ olórin kan jọ síta ẹ sọ dariwo. Wèrè lóògùn wèrè. Àwa náà gbọ́dọ̀ yín lásìkò òbò. Ẹ̀yin tágbára ń pa bí ọtí.
tẹ́ ń ṣe bí ìgbà tẹ́ ń jí fagbó láàárọ̀ nítorí agbára òṣèlú tí ń bẹ lọ́wọ́ yín 2027 lóde ẹ ti fọkàn balẹ̀ pé tẹ́ ẹ bá ti fáwọn èèyàn ní 5,000 aráàlú ẹ̀yin náà yọjú tí wọn ẹ jẹ́ wọn mọ̀ pé wèrè là á fi wo wèrè ẹ dá wèrè lẹ̀ èyí ni ẹ dá wàhálà lẹ̀ nílùú wọn bá kó owó ẹgbàá bí wọn bá gbére sí wa ẹgbàá ẹ dìbò sí ẹni tẹ́ ẹ bá mọ̀ pé yóò mú lùyìn dáa ẹni tí ò dáko nílùú yín ẹ má dìbò fún ẹni tí ò ní kọ́mpìnì kankan ní constituency rẹ̀ táwọn èèyàn ń jẹ ń bẹ̀ kí lẹ fẹ́ dìbò fún sí àpẹẹrẹ bó bá dókè tó rówó kó Dubai ní ọ̀nà kan lè ṣẹ̀sì ẹbí ó ń kálukú tó fẹ́ dìbò léèrè kọ́mpìnì mélòó ló ní constituency rẹ̀ kó tó kó dìbò oko mélòó lọ dá èèyàn mélòó ní jẹ lábẹ́ ṣé ọwọ́ kó kálukú ọkàn múná kọ̀ọ̀kan kọ́ sọ sádùúgbò rẹ̀ lẹ́ẹ̀fi wá lérò pé lè títọ́ sí kádìbò fún kọ́kàn mọ́ 20,000 ọlọ́mọdé yà ó jẹ̀ràn Yorùbá gbé níbi tá à ń bá bọ̀ yìí. wèrè ni ó fi wọ wèrè bọ́ olùọ̀nà wa máa kànga lásán wèrè lóògùn wèrè ẹ máa retí gbogbo wa gọdẹ yìí àtẹ̀yìn tẹ́tọ́ títí tágbára òṣèlú ń pa bí ọtí ẹ lágbára tẹ́yẹ̀ tó ń to ọmọ yín sọ́nà ọmọ mi lọ́kàn ojú yín ó bò ó ẹ dàmọ́ wèrè lóògùn wèrè aráàlú náà gọdẹ yín lérò ẹ má bàyè wa jẹ́ tán yẹnyẹn ibi ẹ bàjẹ́ dé yìí ó tó gẹ́ àwọn tó jẹ́ èèyàn rẹ̀ ní olóṣèlú wa wàláhì tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ tí wọ́n dúró déédéé tí wọ́n múnú constituency wọn dùn tí wọ́n múnú aráàlú dùn tí wọ́n ń ṣe dáadáa sínú ìlú nínú wọn ni Ṣèyí Mákindé nínú wọn ni gómìnà Èkó àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń gbìyànjú àwọn gómìnà tí wọ́n ń ṣe dáadáa bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá wọn pọ̀ àmọ́ wọ́n tó nǹkan ẹ̀yin tẹ́ ń bẹ nílé ìgbìmọ̀ asòfin ẹ lọ wá bí kọ́mpìnì wo ló dá ẹ lówó tẹ́ fi dá sílẹ̀ náà à ń pẹ́ àwọn ọ̀dọ́ òrìṣẹ́ kọ́mpìnì mélòó ni wọ́n dálẹ̀ constituency project kí ló fowó ẹ̀ ṣe security vote kí lẹ fowó ẹ̀ ṣe gbogbo nǹkan wọ̀nyí ń bẹ lè àṣọ àwa ń sọ̀rọ̀ Òkè Ọdẹ ẹ mọ̀ pé testing microphone lòkè Ọdẹ ni fúnlẹ̀ Yorùbá wọ́n dé tán ibi tí ó kàn láti ìmọ̀ wàláhì wọ́n dé tán bandit yìí ṣàdédé yalùlù kan láì ní target o wọ́n ìpààyàn dànù lásán o mọ ní reason tí mo bandit wọ̀ ní àkọ́kọ́ tí máa fà tí bandit fi wọ̀lú kan ni tí ìbò bá ń bọ̀ tó lóṣèlú fẹ́ yẹ̀yẹ́ ni agbára ń bẹ lọ́wọ́ ẹ̀ olóṣèlú náà ni ó kó bandit jáde pé ẹ máa dàlúrú mọ́ lọ́wọ́ Ọlọ́run ó bí yín léèrè iye èèyàn tẹ́ ẹ bá pa ẹ̀yin lérí ibú yìí ẹ kàdánwò wájú Ọlọ́run ẹ wo bẹ́ẹ̀ ṣe pààyàn lọ lókè Ọdẹ bóyá tòṣèlú ni àmọ́ ó yé Ọlọ́run àmọ́ tó bá jẹ́ pé lóṣèlú lọ́wọ́ ń bẹ̀ ẹ̀yìn inú Ọlọ́run irú ẹ̀ ni wọ́n ṣe fún Jonathan nígbà tí ń bẹ níjọba tí wọ́n kó àwọn ọmọ jíbọ̀ gẹ̀ẹ́ òun kan sọ lọ́sẹ̀ tó lọ ó ní tóun ó fi kú ó ní àpáńtọ́sẹ̀lẹ̀ yẹn ò lè tán lára òun mo yẹ̀yẹ́ ìjọba ẹ̀ ìjọba kí ló ń ṣe tí wọ́n kó àwọn ọmọ odidi sùkúù wọ́n kó àwọn ọmọ bíi 100 sùkúù ẹyọ kan nígbà wọn èdè àwọn padà àwọn ọmọ tí wọ́n lọ ní virgin wọ́n ti di grandma wọn tó dé wọ́n ti di grandma Mary mama Jésù Mary virgin ni wọ́n bá lọ Mary Magdalene ni wọ́n bá bọ̀ nígbà tí wọ́n èdè wọ́n ti di Maria Magdalene omi ti pọnmọ méjì omi ti pọnmọ mẹ́ta etí ọ̀rọ̀ ọmọ kan ti darúgbó wọ́n fi yẹ̀yẹ́ ìjọba ẹ̀ ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún gómìnà míì náà tí a bá fẹ́ yẹ̀yẹ́ ìjọba ẹ̀ pé ẹ má dìbò fún kò wúlò wọ́n máa para ọmọ ra wọn tó ń kí gómìnà mi ó pín oúnjẹ fọmọ sùkú tí wọ́n ní pọ́ìsì ni ó ọmọ mẹ́rin ti kú o ipò lọ́dàrú wùrùwùrù nígbà ẹ bá padà rí ẹ̀rí pẹ́ nìkan kan òkú àmọ́ kẹ́ tó mọ̀ pẹ́ nìkan kan òkú agbára ó ti bọ́ lọ́wọ́ eléyìí olóṣèlú a máa lò bẹ́ẹ̀ ẹ̀yin nu ọlọ́nu ẹ̀yin nìyẹn ayé nìyẹn kẹsì máa ṣe lọ. Kẹsì máa ṣe lọ. Ayé nìyẹn ẹ̀sì máa ṣe lọ. Ẹ fẹ́ ṣayé, ẹ fẹ́ ṣayé, ẹ fẹ́ ṣe dúníyà. Ẹ̀yin nìyẹn ayé nìyẹn ẹ̀sì máa ṣe lọ. Ẹ̀yin nìyẹn ayé nìyẹn ẹ̀sì máa ṣe lọ. Ẹ̀yin nìyẹn ayé nìyẹn ẹ̀sì máa ṣe lọ. Ìdí kejì tí mú bandit wọ̀lú tí a bá rí wípé mineral resources solid mineral ní bá ń bẹ nílùú kan ìlú yẹn ò safe pàápàá jùlọ tí Nàìjíríà tó jẹ́ pé owó epo nìkan la ránjú mọ́ lithium ni wọ́n ránjú mọ́ ní lọ́kànnú àwọn ilẹ̀ Haúsá
lithium ni a fi ń ṣe aeroplane bọ́dì aeroplane lithium ni bọ́ wọnú ná kò lè ká bọ́ wọnú òtútù kò lè ká ni a fi ń ṣe bọ́dì aeroplane ó wà lára tí France ranjú mọ́ ní Burkina Faso kan tó lé wọn dànù ọwọ́n ojú epo lọ àmọ́jọba ọ̀ráyè ti lithium Nàìjíríà o tẹ́ bá rí àwọn foreigners tí ń wọ̀lú àwọn òyìnbó ìzídà kọjá pé wá wa epo tàbí wá jí lithium kó ibi ọba wa wà àwọn òyìnbó náà ni wọ́n encourage àwọn bandit wọ́n sì kóbọn lé wọn lọ pé ya ẹ máa fire on bí ẹ bá ti ń fire on tí wọn ò lè débi kíní yẹn wà wọ́n wáyé tírélà tí wọ́n bá lè wà wọ́n máa kó lọ yọ́ máa di dọ́là wọ́n máa sanwó padà fáwọn náà ní dollars lithium jẹ́ kan nǹkan tí ń dá wàhálà lẹ̀ nínú tí ń dá wàhálà sílẹ̀ yàtọ̀ fún lithium ọ̀kan tún wà mo ti gbàgbé orúkọ ẹ̀ àwọn nǹkan olówó iyebíye máàbù náà ń dá wàhálà sílẹ̀ gold pàtàkì nínú tí àwọn bandit ń wá kiri gold ní ẹrí ń sàǹfàrà tí wọ́n fi pa àwọn èèyàn lọ rẹpẹtẹ lithium ní ẹrí ní Kogi ẹ lọ wádìí ti Òkè Ọdẹ Kwara State yẹn náà dáadáa nǹkan kan ni wọ́n rí bẹ́ẹ̀ tí ó bá jẹ́ tòṣèlú a jẹ́ pé wọ́n rí solid minerals kan bẹ́ẹ̀ ni o wọ́n fẹ́ kọ́ńkù àbẹ̀ ni ìjọba tó bá lajú láyé irú tó ṣẹlẹ̀ ń Kwara yẹn ìran Yorùbá ti yá gbàgbé nù mo ti sọ fún wa pé mẹ́ta nìṣòro Yorùbá àì tètè jí dìde tádánwò bá ń bọ̀ bádánwò bá dé àtúní tètè kojú ẹ̀ bọ́ bá lọ tán àti gbàgbé sáà ti yá gbàgbé Òkè Ọdẹ náà testing microphone àti yá gbàgbé nù Ọ̀yọ́ State ti sùn Lagos sùn Èkìtì sùn Ondo sùn Ọ̀ṣun sùn sí gbogbo ilẹ̀ Yorùbá ti yá gbàgbé nù a lè tètè pé meeting kíákíá pé kí láàṣẹ tí kìíní yóò fi ní débi àìmọye illegal mine tí ń lọ ní gbogbo state ilẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà ibi gold wà illegal mine ń bẹ́ẹ̀ ibi tí lithium wà illegal mine ń bẹ́ẹ̀ ibi marble wà ibi granite wà ibi gypsum wà àtàwọn oríṣiríṣi nǹkan olówó iyebíye illegal mine ń lọ testing microphone yẹn sí ń bẹ̀rù ta ló sọ pé wọ́n tún ní dé state mi ọjọ́ wo la tó fẹ́ lajú Yorùbá Yorùbá yúrúrú Yorùbá yóyóyó bí iná alẹ́ Yorùbá rúrúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe Yorùbá rúrúrú. Ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́. Sallallahu alaihi wasallam. Alimu awladakum arrimaya was-sibaha wa rukubal khayl. Ànábì ní àti kékeré ni ẹ ti máa kọ́ àwọn ọmọ yín lákin. Ẹ kọ́ àwọn ọmọ yín ní self defense. Ilé tí CDS ṣiṣẹ́ ń kọ́ wa yẹn Ànábì ti kọ́ àwa mùsùlùmí. Sallallahu alaihi wasallam. Ẹ kọ́ àwọn ọmọ látọmọdé bí wọ́n ṣe lè shoot ọfà ní láyé John for self defense. Kì í ṣe láti fi dà lóru. Was-sibaha ẹ kọ́ wọn bí wọ́n ṣe lè lúwẹ̀ẹ́ odò. Àìmọye èèyàn tó ti kú sódò Ànábì wa ní wárúkú balẹ̀ khayl ẹ kọ́ wọn bí wọ́n ṣe lè sáré gun ẹṣin ẹlòmíì ní mọ́tò méje nínú ilé òun ọmọ mọ́tò wà ìyàwó ọmọ mọ́tò wà kọ̀sọ́mọ́tò ọmọ mọ́tò wà lẹ́yìn dráìvà nìkan nígbà àdánwò bá dé fìtínà òde ṣé fìtínà òde ẹ jẹ́ ká wake up ẹ jẹ́ ká lajú ẹ mọ̀ wípé gbogbo Yorùbá nation tá ń jà fún yìí Yorùbá country làbá wà ká ní ogun Fúlàní tó wá ja Ọ̀yọ́ empire òtú Ọ̀yọ́ empire ká ní Lord Lugard ò ní join wa pẹ̀lú àwọn Haúsá láéláé torí yóò rí pé odidi country tó dá dúró lélẹ̀ Yorùbá country làbá máa jẹ́ ogun Fúlàní ló tú Ọ̀yọ́ empire ká o Lord Lugard sì ó dábọ̀ rẹ̀ wọ́n ní amọ́lẹ́pọ̀ ká má jọ jẹ́ country kan náà àwọn Haúsá Fúlàní láwọn ọba wa ṣe kọ́ńtì kan náà bàbá wa Awólọ́wọ̀ náà àti Àsìkò ènìyàn takú pé àyà lọ́tọ̀ọ̀tọ̀ kan náà gbogbo wa ẹ̀wọ̀n tí wọ́n lẹ̀pọ̀ ń dọ̀wọ́ ẹwà dánwò tọ́wọ́ àti bẹ̀yọ. Nítorí náà níparí kí ni solution wọ́n ti ṣe testing microphone lókè ọdẹ o ní Kwara State ìjọba Kwara obìnrin tí ń sunkún tó gbòkú ọkọ ẹ̀ dání kí lẹ ṣe fún o kí lẹ fi dùnnú kí lẹ fi rìdíìmù ẹ̀ tóbìnrin yẹn lárí gbogbo àwọn tí wọ́n kú sínú gbó ǹjẹ́ líìsì wọn ń bẹ kí níjọba fẹ́ fi compensate àwọn ẹbí wọn bó lẹ́sẹ̀ fẹ́ dá Òkè Ọdẹ padà
sí ìlú ìfọ̀kànbalẹ̀ kílẹ̀ àbí gbogbo ẹni ó kú yẹn tí a kú dànù náà nù. Ìjọba Kwara ẹ lọ sí ntọ́ yẹ ṣe o tẹ́ ẹ bá fẹ́ rojọ́ níwájú Ọlọ́run ẹ̀yin kọ́lẹ̀ dálẹ̀ ẹ mọ̀ gba wọ́n plan rẹ̀ ti ń jó lórí nù wọ́n á dá fìtínà lẹ̀ fún lórí kó lè wá solution náà ni níta fi yan olórí nù kò kì í ṣẹ̀tọ́ àwọn aráàlú láti máa bẹ̀bẹ̀ pé ó dìde ẹ wá ràn wá lọ́wọ́ ẹ̀yin lọ́lọ́run ó bi léèrè gbogbo ìjọba Nàìjíríà kì í ṣẹ̀tọ́ wa láti máa bẹ̀bẹ̀ fún security kì í ṣẹ̀tọ́ wa láti máa bẹ̀bẹ̀ fún oúnjẹ kì í ṣẹ̀tọ́ wa láti máa bẹ̀bẹ̀ fún mọ́tò ẹ̀yin lẹ gbọ́dọ̀ provide ẹ̀ ní tí ń jẹ́ ìjọba nù. إذا ما تبعدك فابك بعدا فإن لبعد من بعد نصيبا فإن لبعد من بعد نصيبا. tójú kan bá fọ́ ẹ máa sunkún fojú kejì bétí kan bá fọ́ etí kejì náà lè lọ anytime bí stroke bá mú ẹsẹ̀ kan tẹ́ ẹ bá tètè yóò mẹ́sẹ̀ kejì kí ni tí mo sọ débẹ̀ ntí ń ṣẹlẹ̀ ní Kwara ó ti wọlé Yorùbá nù o ẹjẹ́ àdìde o ẹ tètè sunkún fún state tó kú o ẹ má jẹ́ kó wọ yòókù ìyẹn lákọ́kọ́ solution. Second solution ẹjẹ́ àgbàgbé mùsùlùmí ni mí Christian ni mí ẹlẹ́bọ ni wọ́n ẹ jẹ́ ká unite ibi ẹ̀sìn pé wá yẹlẹyẹlẹ dé tá a fi dọ́kan yìí ó tó gẹ́ òun kálukú ọmọ ṣẹ̀sìn rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ariwo tẹ̀mí ń pa látijọ́ inú àmọ́ ẹ má jẹ́ àríra wa gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀sìn ọ̀sọ́wádọ̀tá bí ìlú wa bá lálàáfíà láàlè kírun lẹ́yìn ó lè lọ chọ́ọ̀chì lẹ́yìn ó lè lọ lédì bí ó bá sálàáfíà kò sẹ́ni tí ó lè rìn o ẹjá corporate láàrin ara wa. Number 3 báwo ni oko dídá ó ṣe ráìsì nílẹ̀ Yorùbá ẹ̀yin olóṣèlú lẹ lówó lọ́wọ́ ẹsẹ̀ ní leadership by example ẹ síwájú káràlú ọ̀tẹ̀lẹ̀ yín ẹ lọ dáko thousands of acres kí ebi ọmọ pàráàlú Sayyidina Umar radiyallahu ta'ala anhu nígbà tí ń bẹ ní pírẹsidẹ̀ntì mùsùlùmí ó ní òun gbà wípé tí ebi bá pa ewúrẹ́ kan kú níbi báńdìrì ibi tí agbára àjọba òun dé ní odò Euphrates tẹ́bi bá pa ewúrẹ́ kan kú lazanantu bi anni sa'ili haniha òun gbà pé òun lọ́lọ́run ó bi léèrè pé kí lòun wò tẹ́bi fi pa ewúrẹ́ kú. Ordinary ewúrẹ́ ká mọ̀ tí sọ ti nìyàn á pàdé wájú Ọlọ́run á rojọ́ bá a bá déwájú Ọlọ́run kí la fẹ́ wí ṣàgáltà nafusaka fi mọ́ lásìtà tudiriku tẹkùlù líláì máa hìnà tẹ́lẹ̀ kọ́ tẹkùlù líláì máa hìnà tẹ́lẹ̀ kọ́. Ṣàgáltà nafusaka, you keep yourself busy over something you can never achieve. Over something you can never achieve. O lè gbáyé lọ títí láíláí gbogbo owó tẹ kó jọ bẹ́ẹ̀ bá lọ́mọ yín ní ó tún dipò òṣèlú ta ló sọ fún ọ̀pọ̀ màrí ọ wọlé bọ́ bá wọlé ta ló sọ fún ọ pé yọ lálùbáríkà bọ́ bá lálùbáríkà ta ló sọ fún ọ pé yọ látúbọ̀tán. Ṣàgáltà nafusaka fi mọ́ lásìkò tó dé bọ́ tẹkùlù líláì mọ́lá iná tẹ́lẹ̀ kọ́ tẹkùlù líláì mọ́lá iná tẹ́lẹ̀ kọ́. Nígbà ẹ bá pàdé Ọlọ́run kí lẹ fẹ́ wí fọ́lọ́run bọ́ ẹ bá ti kú gbogbo ń tẹ́ ní ti di tẹlòmí yakulu li insanu mali ìdáhùn máa pariwo pé I have billions in account fàálì lákàmì máàlì lálẹ́dí àkàntà fàáfún náà ìta nítorí ti fi jẹun kọjá nìkan ní tiẹ̀ how labista fàábù láìta aṣọ tó ti wọ̀ gbó ní tiẹ̀ aṣọ tí ń bẹ ní wọ́dúrópù ìṣètiẹ̀ owó tí ń bẹ lákàntì ìṣètiẹ̀ tọrọ ọmọgbà tí kú òde àwọn tasọ dákítà fàábù kọ ìta èyí tó bá fi sàánú aráyé lókùn tó bá níwájú Ọlọ́run. Ọmọ akéwùgbẹ̀rù wí tó mo ní kí ẹ má ṣèkà ọmọ akéwùgbẹ̀rù wí tó mo ní kí ẹ má ṣèkà nítorí pé rere lÓlúwa fi san rere nítorí ọ̀la ẹ̀dá nítorí ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀lá yàgò Olúwa. Ẹni fẹ́ra lé ẹ bá lè ṣe akéwùgbà góòdì dòwò pọ̀ anílẹ̀ tó pọ̀ nílẹ̀ Yorùbá thousands of acres
ọlọ́mbùn wa owó tí ó sì wọ́n dẹ̀ ni ilé ń bẹ fẹ́ni tó bá fẹ́ ra lé náà nílùú bákan náà ẹni fẹ́ lọ àràfà 2026 ẹ tẹ̀lé iléeṣẹ́ wa lọ Rauda Travel ẹ gbádùn àràfà yín dọ́ba umura December ń bẹ umura Ramadan ń bẹ gbogbo ẹ̀ ní kẹ́ ẹ tẹ̀lé wa ọlọ́run ó ṣe ní rọrùn fún wa bákan náà ẹni ẹmọ́mọ yín wálé ẹ̀kọ́ wa àti ilé kéwú àti skul ẹ má àwọn ọmọ yín wá síbẹ̀ àwọn ọmọ náà lálùbáríkà jà wá gan lọ ẹni wọ́pọ̀ ẹni wáyà mẹ́jẹ̀rà kálẹ̀ text message sórí WhatsApp number wa ìlú tó wà náà lọ́lọ́run ó ti provide ẹ̀ àti mùsùlùmí àtẹlẹ́sìn Christianity àkàn kì í dẹ̀sìn pọ̀ ni òun kálukú ọ̀fẹ́ ẹlẹ́sìn rẹ̀ ni ẹ mẹ́sẹ̀gì wa 08057 818180 08057 818180 subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al mursalin walhamdulillahi rabbil alamin.